Allah, the most merciful. Fún mi lọ́wọ́ o, má jẹ́ nìkan ṣayé mi Rukaya. Ẹ̀yin tèmi, orúkọ tèmi ni Alájà Rukayat Aláwìyé Bàṣírí lò. Ṣé ti gbọ́ ń pa ẹ̀ nípa Bísí Ológe Show? Fún ayẹyẹ lóríṣiríṣi lọ́tún lọ́sùn. Ṣé bá fẹ́ kó gbọ́ nípa yín, nípa ayẹyẹ yín káàkiri àgbáláyé? Ẹ kàn sí Bísí Ológe Show lórí YouTube, lórí Facebook, lórí Twitter, lórí Instagram. In fact, Bísí Ológe. ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوا زلفة سيئة وجوه الذين كفروا وقيل هذا الذي àwọn kan wò wẹ́ láti gbérí àwọn kan wò wẹ́ láti gbólulẹ̀ àwọn kan wò wẹ́ láti gbérí àwọn kan wò wẹ́ láti gbó. Yọ̀mí kí ló tún kù wẹ̀yìn ẹ̀ wo Yọ̀mí bá bí yìí wẹ̀yìn. Oyè ọlọ́wọ́ kú ọlọ́wọ́ kú ẹ̀jẹ̀ ló mọ ẹ̀jẹ̀ kábíyèsí ọkọ̀ òṣèré báyìí tó ń lọ mọ kẹ́yìn àtẹ̀dùkẹ́kọ̀ọ́ áńkì. Ẹ̀yin lẹ́mọ̀ take ìwọ ló mọ ọ̀rọ̀ tí o bá lẹ́nu sọ. Bàbá ní ká máa sọ sítórì ẹ̀sọ́s. Àwa tọ́lọ́run kó jẹ́ ká bá Sake Cameroon nínú ayé tó tún ṣe bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́. Ìràwọ̀ tí ó ní tán láéláé. Ìmọ̀lẹ̀ ayé dáadé mi MC Olúọmọ lọ́pàá wa. Tẹ́lifísí bá ti rí mi ẹ̀gbọ́n ó yẹ kẹ́ mọ orin tó máa ń là láti máa gbọ́. Ilẹ̀kùn ayọ̀ mi ti ṣe. Orin ẹ̀sìn nìyẹn ọdún ti ṣílẹ̀kùn orin. Ẹ̀mí mímọ́ lànà ṣe pé iṣẹ́ ó dá ìkó lọ padà tẹ̀wọ́ bá mi dúpẹ́. Ilẹ̀kùn ayọ̀ wa ti ṣe lórí Sake. Lórí ẹ̀sìn Olúọmọ ẹ̀mí mímọ́ lànà ṣe pé iṣẹ́ ó dá ìkó lọ padà. Ẹ̀ṣẹ̀ fún wọn lórí ẹ̀sìn Olúọmọ ibi wọ́n rí ọ̀bí gbé lọ́tà. Ayélujáde ibi wọ́n mọ̀ sí wọ́n fi bèrè lẹ́nu. Orí kì í pọ́n, ẹ̀dọ̀ kì í dùnkì. Òtútù mẹ́ta láàrẹ̀ ọdún. Àìlóbi ní dàgbà lọ́dún. Ìgbà lò ó ní láti sábọ́sẹ̀. Iwájú iwájú ìwájú ti rẹ̀ sí. Àdúgbò àdúgbò lọ́wọ́ yẹnu. Sake sọ fáyé ládé. Ẹsẹ̀ tẹ̀ òyìnbó tẹ̀lé bá ti tẹ̀. Àti ìwé ìwọ̀láyé. Epo obi ní màsírí obi àdùnkẹ́sọ. Epo ọ̀tẹ̀rẹ̀ ní màsírí ọ̀tẹ̀rẹ̀. Torí pé àwọn ọlọ́tẹ̀ wọ́n ti dé ogun. Wọ́n ti dé ogun. Ọlọ́dẹ padà wíṣẹ́. Ọlọ́dẹ padà wíṣẹ́. Ọmọ oníṣẹ́ mú lọ́wọ́ ẹ̀ lórí ẹ̀yẹ́ dáadé. Ọlọ́kọ̀ ọ̀yọ́kọ̀dọ̀. Ọlọ́kọ̀ ọ̀yọ́kọ̀dọ̀. Ọlọ́kọ̀ olè ọ̀la. Wọ́n ní káàkiri pé kí wọ́n ṣe ṣe àbí ṣáwá ládùn. Ọlọ́ṣẹ́ tó dúdú wa. Bàbá ìsìn yìí. Sake ẹ̀wọ̀n lórí kí ló ti rí. Abẹ́rẹ́ kò dọ̀gọ́. Bàbá ìsìn yìí. Àwọn àlàyé kọ́ máa ṣe kọ́ ìwọ. Ibi wọn rí ọkọ̀ bíbẹ̀. Sake ló ní kí n mọ sọ́dọ̀ tó bínú ayédáadé. Báwo ló ṣe lò ṣẹ̀bi ẹ̀ sí? Wọ́n á bí yẹ. Wọ́n láì wọ́n lọ. Sórí lo àbò yẹn lọ, kò máa wí opportunity.
Ẹ̀gbọ́n mi ló tún bá náwó ẹ̀. Ságéka mọ̀ fún bẹ́ẹ̀ lójú àgọ́. Ìsìlẹ̀yìn ságé kàmọ́rù. Bàbá ìsìlẹ̀yìn Oyinda bá ti sọ. Pàdé MC ni Oyinda. Pàdé Ayédáadé. Oyinda pàdé Ayédáadé. Bàbá mi bẹ lójú àgbo lọ́wọ́lọ́wọ́. Mo pariwo ẹ̀. Ayé gbọ́. Oyinda o. Àti mi. Ìgbà tó wọ́n bá mi ṣe pàṣẹ. Àdùkẹ́gò sọ́wọ́n tí sàs. Páàsì ló fi bá tèmi jẹ́. Nígboro Ẹ̀gbá. Nígbà tí mo tọmọ jáde, mi ò lè gbàgbé Oyinda. Oyinda ló bá kọ́kọ́ kọrin lọ́jọ́ náà wí. Èyí tó ń bọ̀ lọ́nà lọ́wọ́lọ́wọ́. Oyinda náà sọ. Ọmọ ní Àdùkẹ́ mi gò. Ẹ̀gbá máa kọ́ lẹ́jọ́ Àdùkẹ́ mi gò. Ibro mi, àrídùn máa gbọ́. Ẹjọ́ máa lé. Ibro mi, àrídùn yóò, ọwọ́ mi lókè. Aláṣẹ Ibrahimo. Kọ́lọ́dì gítàlá, printing and press. Òyìnbó printing and press, Ibrahimo. Ẹjọ́ máa lé. Mo mú lè gbọ́ ògbà. Ibrahimo. Mo dá gẹ́gẹ́ títí mo mú lè jẹ ọ̀pẹ o. Ọ̀pẹ títí mo jẹ bóde olóró odò pàkìlẹ̀ pàgọ́ dápàgọ́ sí. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.